àwọn àkọ́dá ṣe bí ọlọ́run ọba wọ́n nínú ilé bó ti bò àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bá mi ṣe wọ́n ní bí ó sì àwọn wọ́n ní pé kò lè ṣe ṣe àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bá mi ṣe wọ́n ní kò sáyé lókè owó ìfún ní lókè gbogbo fúnlẹ̀ ṣe bí ìyanu lórúkọ rẹ̀ wọ́n ní kò sáyé lókè owó ìfún ní lókè gbogbo fúnlẹ̀ ṣe bí ìyanu lórúkọ torí pé Jésù ní ìbálòpọ̀ ọkọ ẹ má ṣe jẹ́ ká fòyà. Olùtọ́kọ̀ wá ní Jésù yóò mú ọ.